Ẹ kálẹ́ gbogbo wa lórí platform tàwa yìí. Mo fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan sí bíbá kí a sì di ọ̀rọ̀ náà mú. Ọ̀kọ̀ọ̀kọ́ nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ni ọ̀rọ̀ Cradle Carnival wa yìí. Ṣé ọ̀rọ̀ Cradle Carnival n ti ń turn sí another thing? Mo dẹ̀ fẹ́ challenge àwa kọ̀ọ̀kan tàwa ń bí, especially mo fẹ́ challenge secretary àti Iyalode wọ́n close gan according to my findings. Àmọ́ gbogbo nǹkan tí Iyalode ń sọ nípa mi ó yẹ kí ẹ máa sí clarification rẹ̀. Mi nǹkan ráyè Iyalode ni. Iyalode wọ ẹsẹ̀ ní tó lè bá mi jà nítorí pé mi ń parọ́ fún yàn. Mi ò dẹ̀ ń sí nínú ẹni tí ó sọ̀rọ̀ tí wọ́n ní bá bẹ́ẹ̀. Gbogbo regard tí mo ń fún Iyalode nítorí gbogbo àwa tá a wà ń bíbà kí wọ́n lè rí wa ní a good ambassador of the town. Mo dẹ̀ ń fún Iyalode ní regard Senator Fatai Buhari. Nǹkan méjèèjì tí mo ń wò nìyẹn. Kéèyàn ó wo irọ́ oríṣiríṣi kó dẹ̀ máa pa lórí ẹ̀mẹ́rin mọ́ mi. Mi tún wá sọ pé mo tẹ̀ wá sọ̀rọ̀ kan, mo kàn tún sọ pé bọ́rọ̀ ṣe rí ni. Gbogbo àwọn táwa ní platform yìí sí a lọ mú aṣọ láàfin ni. A lọ mú aṣọ láàfin, wọ́n láàfin láti wá mú aṣọ o. Àfin láti wá mú aṣọ wa, a wá lọ sí níta, a wá low price ẹ̀. Ẹ̀sùn tí Iyalode gbé lọ sọ́dọ̀ kábíyèsí níjẹrin nìyẹn. But irú ọ̀rọ̀ yìí gbogbo àwa tá súnmọ́ Iyalode tó dẹ̀ ń bá wa sọ̀rọ̀, báwa náà ṣe ń bá Iyalode sọ̀rọ̀, ó dàbí ẹni pé àwa la ń spoil Iyalode tó fi ń continue. Mi ì sorry láti sọ̀rọ̀ yìí o, torí pé mo mọ̀ pé secretary àti Iyalode máa ń sọ̀rọ̀. And gbogbo ẹ̀ tọ́lọ́run bá fẹ́ ṣe fún yàn, yóò ṣe fún yàn. Tí ò bá ní ṣe fún yàn kò ní ṣe o. Èmi ò ń bẹ̀yàn láti gba tèmi, èmi ò sì ń bẹ̀yàn láti má gba tèmi. Àmọ́ relationship tó bá wà láàrin mi àti èèyàn, èmi ó sọ pé bí mo ṣe fẹ́ bá lágbájá deal ni. Èmi rò pé secretary láti jọ tá ti jọ wà nínú platform yìí, èèyàn rò pé ọjọ́ kan wà rí tí wọ́n rí bad kíní kan tí mo ṣe tí mi ò tẹ̀ tọrọ apology. Lẹ́yìn àti Iyalode bá jọ sọ̀rọ̀ yìí, tẹ́ ẹ wá sọ̀rọ̀, ń dùn mí gan seriously. Tẹ́ ẹ bá ti wá tí pa sọ pé YK ò sí nínú ẹni tí ó mọ̀ fẹjọ́ ẹ̀sùn kiri. Nítorí pé ẹjọ́ tí Iyalode rò jáde ní first time tó kọ́kọ́ fẹjọ́ mi sọ ẹnìkan ní Germany, òun ni pé ọ̀rọ̀ tí mo bá sọ nínú ẹgbẹ́ in the final, which is not true. Gbogbo yín lẹ́wọ̀n pé kò ń ṣe final. Ẹnìkan ò kì í jáwàdé, àjọ kú, àjọ jọ ni. Ó ti wá ń dé stage tí Iyalode ń ba tara rẹ̀ jẹ́ tí èsì pé tèmi ló ń bàjẹ́. Ẹ wo how heavy it is láti sọ pé mo wá gba sọ lọ́wọ́ òun, mo wá lọ sí ìta, àwa ń ta fúnra wa ní lower price fún kábíyèsí. But àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, kábíyèsí pè mí, adẹ́jọ́ sọ̀rọ̀ yìí. Lémi kan àwọn kan nínú ọ́fíìsì wọn lókè. Mo dẹ̀ explain nǹkan tó ṣẹlẹ̀ fún wọn, ní sí bó ṣe ṣẹlẹ̀ ni kí n gbàgbé ẹ̀. We should continue our own affair. So ìgbà tí èsì pé bóyá à ń ta sọ fún yàn. But nǹkan tó ń dùn mí ni pé Mrs. Sharon ẹ bá woman yìí sọ̀rọ̀ kan tó sọ jáde fún mi. But ó dùn mí tí mi ìfẹ́ kékeré yìí ṣẹlẹ̀. But mo rí pé tí mi bá tètè act fast, Iyalode dey believe pé òun máa destroy mi ní palace, and kò sí nǹkan kan tí mo fi palace ṣe. Ìlú lèmi nífẹ̀ẹ́ o. Ìlú ni mo fi nífẹ̀ẹ́ o. I may not go to that cradle again. I may not go to the palace again. Kò sí nǹkan kan tó fẹ́ stop me. I may even withdraw my chairmanship position nínú ojúlówó ọmọ ọkọ̀ Ogbomoso. Kò sí nǹkan kan tó lè mẹ́. Because mo ń carpet Mrs. Sharon lórí issue yìí pé ìjọ́ tí mo ní kí àwọn èèyàn ó lọ bá as committee ẹ̀ ní right láti lọ bá lẹ́yìn nìkan. Ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ó fi dá wàhálà lẹ́nu. Because you didn't respond to her the way tí gbogbo wa ṣe send yín.
torí gbogbo ohun tó ń sọ pé sọ fún un kì í sì bá ti sọ mo dẹ̀ challenge ẹ̀yin náà pé no nǹkan tá ní kẹ́ sọ kàn yẹn and you are not the only person tá ní kẹ́ lọ síbẹ̀. èmi tí mo fi ń sọ̀rọ̀ jáde ní like situation tí ó dàbí gbà pé àwọn rí chairman bí ṣe ń ṣe yìí kíní kan àwọn ò like ẹ̀. àwa tá à ń forí gba nǹkan we know ourselves nínú Ògbómọ̀ṣọ́ yìí ìwà ṣeré lè ń lọ yẹ kí ẹ dákun flame sitting ọ̀rọ̀ tí ò ní anything sí nínú ayé kábíyèsí tẹ wá gbé sí kábíyèsí láyà kábíyèsí wá sọ yẹn tán ó tún wá lọ lónìí ibi tí mo wá nìyẹn tó jẹ́ kí n wá sórí platform yìí bá ti sọ̀rọ̀ kábíyèsí báwo lọ̀rọ̀ tí mo bá yín sọ kábíyèsí gan fúnra ara wọn ò lè mọ bí mo ṣe mọ gbogbo nǹkan tó sọ ó wá sọ fún kábíyèsí pé ẹ gbọ́dọ̀ fi wáìkì ilẹ̀ o ẹ gbọ́dọ̀ fi wáìkì ilẹ̀ tẹ́ bá fi wáìkì ilẹ̀ kò dáa o láti lọ́ọ́ máa ra aṣọ kọ́ máa taṣọ ní lesser price aṣọ wo wá ni mo rà tí mo ń ta aṣọ wo wá ni mo rà tí mo ń ta gbogbo ọjọ́ tẹ́ ti ń fi allegation yìí kẹ́mi bí ẹ̀rí ẹ̀mẹ́rin ẹ̀márùn kò sí kankan tí mo wá nulẹ̀ yìí o mo ń defend ẹgbẹ́ papọ̀ ni àmọ́ tí mo bá rí i pé in the stage tí àwọn kan wà nínú ilé lọ́dọ̀ wa ń bí táàjọ rìn ní the same táàjọ wà ní the same position lórí issue aṣọ yìí báwo ni ṣe ní information wa lọ́wọ́ wà nìyẹn báwo ni ó ṣe máa sọ pé a lọ ra kí a lè gbé nǹkan sórí platform káwọn èèyàn rí kan gbé lọ bá but nǹkan tí mo sọ ń bẹ̀ sọ yẹ kó change sọ yẹ kó sì motive jáwọ́ ń bẹ̀. And the cause of the whole matter only discussion Mrs. Sharon àti woman yẹn torí nǹkan tá ní kẹ́ lọ sọ fún ni pé àwọn èèyàn wá ti ra sọ ẹ wá lọ sọ pé èmi ń sọ pé ẹ kò sí nǹkan kan tó bá di next year á máa rà lọ́dọ̀ wọn that is not the way tá a ṣe sọ mo tún pè padà mo ní kí la lè ṣe sí àwọn tó ti ra sọ kí la fẹ́ ṣe tó bá ní solution tá a máa ṣe sí ẹlẹ́ẹ̀kejì the price táwa ara sọ tiwa àti price tó ń ta sọ sẹ́yìn la máa tẹ́rí sí price tá à ń ta sọ ní ẹ wo iye èèyàn tó ti rà èmi fúnra mi ò tí ì rówó rà price tá à ń ta sọ tiwa bó ṣe kéré tó mi ti rà mo kàn so interest pé ẹ forúkọ mi sí máa rà ni sí ká wá kó nira báwọn ọmọ ẹgbẹ́ wa ló dáa ni àbí ká kó ìdẹ̀ra bá wọn ẹ jẹ́ ká jọ rò náà no matter how nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ nínú palace tí mo bá bọ́ sórí Facebook fún Iyalode kò sí nǹkan kan tó lè ṣe fún mi tó bá dẹ̀ sa ẹni oògùn kankan àbí tó bá wà ní ẹgbẹ́ kankan torí tèmi honestly speaking àwọn ọmọ rẹ̀ ní òforíkò àwọn ọmọ tó bí ní òforíkò ṣé nǹkan tó ń bẹnu palace tó ń dánwò kò sí kan tí mi ò mọ̀ náà we have painters we have gbogbo nǹkan táwọn ọmọ tó bínú handle náà kí ni problem ẹ̀ nínú ìlú kí ni problem ẹ̀ nínú ìlú tí n bá ṣetán láti bàjà tí n bá ṣetán láti bá Iyalode jà kò lè escape ẹ o wàláì kò lè escape ẹ kò ní lè rìn ta ẹ bá mi sọ fún ẹni tó bá mọ̀ kó lọ bá mi bá gbogbo wa we kept silent láti jọ́ tọ́rọ̀ ti ṣẹlẹ̀ ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ sí ibo ni mo ti lọ sásọ tí mo wá ń tà ní lesser price tó fi lọ sọ fún kábíyèsí pé mo sásọ mo ń tà ní lesser price ó sọ lálàkọ̀ọ́kọ́ fẹ́ nìkan ó sọ lẹ́lẹ̀kejì ó sọ lẹ́lẹ̀kẹta ó sọ lẹ́lẹ̀kẹrin ó sọ lẹ́lẹ̀karùn-ún fún kábíyèsí kábíyèsí wá pè mí mo tún wá explain fún kábíyèsí tán kábíyèsí ní I have believe in you ò lè parọ́ ó tún wá lọ lónìí ní wọ́n á tún sọ fún wọn wípé ẹ gbọ́dọ̀ fi wáìkì ilé o ṣé mo yàn lálẹ́ mo sọ pé mi ò ṣe mọ́ ni àbí kí ni problem tí mo ní pẹ̀lú ẹ̀. àwa tá a wà ní ìgbìmọ̀ yìí mo wá sọ̀rọ̀ yìí fún yín kẹ́yìn náà lọ take a step tó bá wù yín tó bá jẹ́ pé truly intentionally ni mi ń fẹ́ sọ̀rọ̀ wàláì tàláì mo máa ń bínú gan o mo máa ń bínú gan ní dẹ́n wojú yẹn but reputation ẹgbẹ́ yìí ó jà jù ló jẹ́ kí n dákẹ́ àti reputation Senator Fatai Buhari torí mi fẹ́ nǹkan tí ó dàbí gbà pé ọmọ yín nǹkan tó ṣe ni alága yín nǹkan tó ṣe ni ẹjọ́ tó lọ́lọ́run ẹ lọ bá mi wọ́n ní Iyalode o
It's not compulsory as you participate in any cradle. It's not compulsory. It's not compulsory. They can participate. Even if they want to remove my name from the list of the committees, they should go ahead. Kí ló dé? Kí lájọ dàpọ̀? Ẹjọ́ torí Ọlọ́run ẹ bá mi wọ̀n ẹ̀ gan. Gbogbo ẹni tó bá mọ̀ ẹ bá mi wọ̀n. Committee dẹ̀ rèé, you have to go and handle it. Ìtí mo dẹ̀ ti sọ́lẹ̀, ó nìyẹn o. Sáwọn tó ti ra sọ, àwọn tó ti sá sọ, á gbowó, á dá wọn padà ní kí ló dé? Báwo la ṣe ń ronú yìí gan-an? There is no anything tí mo fẹ́ gain lórí ẹ̀. Mi ní anything tí mo fẹ́ gain. Kábíyèsí ò dẹ̀ sọ pé òun fẹ́ gain kankan lórí aṣọ according to him bó ṣe bá mi sọ̀rọ̀. Kábíyèsí ò sọ pé àwọn ní nǹkan táwọn fẹ́ gain lórí aṣọ. So why táwọn àmúra kankan lórí nǹkan tí ò necessary. Ọ̀rọ̀ mi ò jáde kò jù báyìí lọ until tí mo bá rí reply gbogbo àwa tá a wà lórí platform mi. Ó dàrọ̀.